Orúkọ tèmi ni Ìyáàfin Fọláṣayọ̀ Ṣóyínká. Lẹ́ni ìyá wá síbi oyè èyí tí president wa ń jẹ́ Ẹ̀gbá Royal Sisters. President Bolatito Ayọ̀rìndé. Ìyá dáadáa ni. Ìyá téèyàn fi ń ṣàdúrà ni. Ọlọ́run á dẹ̀ jẹ́ kó kó wa jẹ̀pẹ́. Àníwá wọn tì lórúkọ Jésù. She's a wonderful, she's a sweet mother. She's an amazing woman. She's a woman I emulate. And she's my role model. She's a strong, she's a fighter. So mo gbàdúrà lórúkọ Jésù. Oyè àmọ́rí fún wọn. Àníwá wọn tì. May she live long. And all other aspirants táwọn náà joyè. Lórúkọ Jésù nínú ẹgbẹ́ Royal Sisters. A ò ní túká. Ọlọ́run á dì wá mú. Ẹ̀mí Ọlọ́run á wà pẹ̀lú wa. A tún péjú ṣerú ẹ̀sìn lágbára Ọlọ́run. So I'm so happy to be here today. I'm so happy and I'm glad. And I want to say thank you very much for this opportunity. Thank you so much. I love you all. Mi ni Chief Mrs. Titilayo Apinke Odeyemi, Royal Sister Odeyemi. Ní ọjọ́ òní a dúpẹ́ ọpẹ́ wa pọ̀ gidi gan lórí àwọn ọmọ ẹgbẹ́ Ẹ̀gbá Royal Sisters wa. Àwọn bíi mẹ́fà méje tí wọ́n joyè lọ́ndà bàbá wa Kábíyèsí Ọba Tẹ́jú Oṣólẹ́ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gidigidi. Àwọn tó ń joyè náà lẹ́ni ni Princess Bolatito Ayọ̀rìndé, President and Founder Ẹ̀gbá Royal Sisters. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí Bíọ́lá, Royal Bíọ́lá Ọ̀ṣọ́kọ̀yà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí Alájà Tẹ̀sílímì Chief Mrs. A dúpẹ́ lórí gbogbo àwọn tó kù EB and Sons. Gbogbo wọn lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run ṣeun lórí wọn. Ó ṣeun púpọ̀ láyé wọn o. Nítorí pé ó dá wọn sí wọn rọ́jọ́ òní. Ìgbéga ni láti pèèyàn láàrin ìlú kó wá jẹ oyè. Wọn kì í fèèyàn lásán joyè rárá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A dẹ̀ wá fi wọ́n sínú àdúrà yìí pé lágbára Ọlọ́run ara rẹ̀ náà máa fi lo oyè náà. Lẹ́yìn tí wọ́n jẹ oyè yìí wọn ò ní rí wàhálà, wọn ò ní rí dààmú. Àbámọ̀ ò ní jẹ́pin ẹnikẹ́ni nínú wọn. Wọ́n máa tẹ̀síwájú síwájú sí ni. Gbogbo ohun tí wọ́n gbé dání bí igbá ajé á máa jóyin fún wọn. Lórúkọ Ọlọ́run, lórúkọ Jésù Kristi. Wọ́n máa mọ ọjọ́ òní sí rere ni o. Ọmọ ò ní kú mọ́ wọn lọ́wọ́. Ọkọ ò ní kú mọ́ wọn lórí. Àwọn náà ò ní kú mọ́ ọkọ lórí. Oore ọ̀fẹ́ Ọlọ́run á máa bá wọn gbé. A kí gbogbo ọmọ Ẹ̀gbá Royal Sisters home and abroad àtàwọn brothers wa máa kú oríire lọ́pọ̀lọpọ̀ nítorí pé olóyè mẹ́fà ó jáde nínú ọmọ ẹgbẹ́ wa lọ́jọ́ kan ṣoṣo láti joyè. Oríire gidi ni fún wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣe. Orúkọ tèmi ni Ààrẹ Sunday Ògúnṣọlá táwọn máa ń pè ní Tántálá. Òní abá màmá wa yọ̀ àbáwọn dúpẹ́ fún oyè tuntun tí wọ́n tún ṣe fún wọn jẹ ní òkè ọ̀nà Ẹ̀gbá. Màmá wa Princess Ayọ̀rìndé Bolatito lágbára Ọlọ́run oyè àmọ́rí o ẹ̀jẹ̀ tọ́ lágbára Ọlọ́run òkè lẹ́ máa lọ. Ọlọ́run nítorí gbẹ́ẹ̀jọyè kí ó gba ọmọ lọ́wọ́ yín lágbára Ọlọ́run ẹni ló ń gbé sọ́hun yóò bá ṣe bí ọ̀nà ibi ọmọ. Akíbu wọn tó wá síbí lẹ́nu pé àdélébáre àrìnàkóre àfùyà ibi lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Ààrẹ Sunday Ògúnṣọlá Tántálá. Ẹ ṣé àdúpẹ́. Thank you. God bless you all. Thank you.
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.